Jamiu kí ló ṣe ọ́ mo ń bẹ́ sọ̀rọ̀ bí Ummul Muminat torí pé lọ́jọ́ orí náà mo jù ẹ́ lọ púpọ̀ lẹ́yìn náà àfáà rẹ lókè ni mí àfáà ni mí wallahi ta'ala kí ló ṣe tó ń dìre ọ̀rọ̀ tó ń sọ yìí ò bá làákà ìmú ọ̀rọ̀ yìí ń ba àwọn èèyàn lẹ́rù ọ̀rọ̀ yìí ìbànújẹ́ ló ń jẹ́ lẹ́mìí àwọn mùsùlùmí tí wọ́n dúró déédéé ọ̀rọ̀ yẹn wà ghairu ma'qul ọ̀rọ̀ yẹn takò tí wọ́n ń pè lọ́wọ́ ọ̀jọ̀gbọ́n ẹni ó jẹ́ wèrè gan ò lè sọ̀rọ̀ ẹ̀ ká tó sọ pé tí ẹ ṣe wèrè what is your problem what is your problem gangan kí ni problem tó ní o ní qalbu salim o ní ọkàn tó lálàáfíà o ní qalbul mutma'inna o ní ọkàn tó balẹ̀ ọkàn rí ó balẹ̀ ẹni ó bá wù ẹ́ yóò ti mọ̀ pé o ní anxiety ń dàrú ọ láàmú nǹkan kan bẹ tó ń rò tí ń dààmú rẹ go and relax jẹ́ kí wọ́n lọ take care rẹ tó bá ipò nídìí kó kú Nàìjíríà kan lọ mójútó ń bì kan kọ́ kẹ́mi ẹ̀ ó fi balẹ̀ lọ ṣe bẹ́ẹ̀ o ti